Africa Content TV. You want that directly? This is my mobile friend and Lord. I don't have this in the back in the park, you don't mind that woman. They want to want you. What's the line you're lying? Don't ban in one for my house. You want to ban in one for my
second. Ìyá Lady B. Lady B gbà. Gbàlúyà tó tẹ àwọn olóṣè fún kẹta. Ìyá àtọmọ ló lọ́wọ́ àfọ. Ìyá àtọmọ kírímínà gbogbo wa ni kírímínà. Ìyá àtọmọ kírímínà. Happy birthday kírímínà. Gbogbo wa ni kírímínà. Gbogbo wa ni kírímínà. First, second, Mama, give my first and second. First, ilé ikọ̀ orúkọ. Ẹgbà, ìyá ẹgbà ẹ̀sìn fi ẹ máa lọ. Ṣé mo ṣe eré? Àti fún ìyá ìlú kan, ẹ máa bẹ gbòòrò kan, gbòòrò. Ó yẹ hẹ́n. Ó ti ṣiṣẹ́ tọ̀tọ̀ láyé lọ́wọ́ ẹgbẹ́ máa ń mọ́ kí ló dé níbẹ̀. Àmọ́ fi débi ni. Ẹgbẹ́ mú wá lẹ́sìn ìdí ẹ̀ wá, ẹ̀ mú wá lẹ́sìn ìdí ẹ̀ wá. Ẹ má jẹ́ kó dànù ẹjọ́ o. Bí ọgbẹ́ni kò tán, ọgbẹ́ni. Lọ́wọ́ àwọn ni. Ẹ má bọ̀ ẹni ògbà kankan. Ẹ bó olórúkọ wá nù bẹ́ẹ̀. Àpèsè ló máa mú gbogbo ẹ̀. Bọ́ọ̀lù díẹ̀ máìkì ni. Ẹ gbọ́. Ta ló tún jóná mẹ́fà yẹn tá fún ní nǹkan? Ta ló lọ kadà? Wúmà tó tó tó. Ó yẹ pé ogo tíkẹ́ẹ̀tì yín jáde sí. Wúmà tá a kọ́kọ́ yọ yẹn rà. Àpèsè ló máa ṣe gbogbo ẹ̀. Back to back. Wúmà tá a kọ́kọ́ yọ yẹn rà. Ẹ bá mú òrùn ẹ̀yọ̀ kan wá. Wúmà tá a kọ́kọ́ yọ. Orúkọ ni. Wúmà yẹn rà. Ẹ gbà. Ẹ̀kọ́ rẹ̀ tí wọ́n. Àwọn mélòó lẹ́ni? Ẹyọ. Fast. Ó yá yá. Aláàjì, ìkọlẹ̀ máa kọ́ mú ni pé ẹ̀ máa kọ́ máa mú kátọ̀nù òróró méjì. Microwave kan, tẹlifíṣàn kan, jẹnẹrétọ̀ kan. Wọ́n máa parí òkú rẹ̀. Ẹ̀kúndéédé. Bẹ́ẹ̀ bàbá máa tẹ̀lé yín. Bẹ́ẹ̀ bàbá máa tẹ̀lé yín. Ajọ́ ń lọ léde. Ẹ mọ̀ kọ́ balẹ̀. Now, ẹ tọ́ ẹ máa ń ṣó ọwọ́ yín. Ẹ bá ń fi ọ̀wọ́. Ẹ bá ń ṣe. Lẹ́yìn ìyá ní ọ̀kadà méjì. Ó ti jókòó lórí ọ̀kadà yẹn. Ìwọ́kọ́ ló ní ìwọ́kọ́ wẹ́nà. Ẹ tó ní kò ní fi gbé ẹ ó tú ọ̀. Ó máa ti délé. Àwọn ìdàkọ́ fẹ́ pè báyìí. Michael ẹ̀kọ́ sáà máa mú tíkẹ̀tì ní ẹ máa ń pe nọ́mbà. Òróró méjì. Kátọ̀nù òróró méjì. Ẹ tó máa kọ́kọ́ jẹ. Yóò tẹ bá ti ẹ̀yẹ sáà máa bẹ̀ mí mú tíkẹ̀tì. Èmi ẹ máa pe nọ́mbà. Ẹ bá wọlú ẹ bá mix ẹ pọ̀. Tíkẹ̀tì ẹ mú jáde. Ó yá. Mú jáde. Kò ní nìkan róòlù ẹ̀kọ́ kí ló dé? Roller coaster ni. Àfọwọ́rù náà rí. Ó ta ẹ̀ ó yá. Ó yá ẹ̀rọ pọ̀ ekiri
ẹ máa gbọ́ ẹ torí ẹ̀ mo sọ pé ní mi ò ní gbàgbọ́ lé mi lálẹ́ ìná tó máa ṣì lọ lé mi. Òróró lákọ̀ọ́fẹ́ mú. We are taking 1 carton of King's oil. We have 2 to give out. So the first 2 winner is for carton. Àwọn méjì la máa ń gbọ́ win. Ó yẹ bá mu wá. Ṣé kí n mú ilé àbí kí n dá padà? Ó yẹ bọ̀ ẹ̀wọ̀ ẹ jẹ́ kí mi máa pẹ̀ yẹ bá rọ̀ ó pọ̀. Now the winner ticket number your ticket yẹn jáde tó wọ́ mi ní 32 0608 Daramola Jole. Daramola Jole. Daramola Jole. Mosibi. Daramola Jole. 5, 4, 3, 2, 1. Going. Oh yeah, about mummy, about mummy. Akakia. Alakara méjì náà fún wọn. Sì ní ṣe ẹ tọ́ máa pè sí sọ́kàdà ló fẹ́ gbà ní. Ẹ̀dọ́ òróró ni a máa kọ́kọ́ gbogbo eléyìí. Tẹlifíṣàn náà wà. Wọ́n tún ti mú mi. Ticket number 00, check your ticket. 573. Fún mi láyọ̀ ẹ̀dùn. Òsínbí 5, 4. Confirmation. Òróró alákọ̀ọ́kọ́ bóyá kókó òróró pàṣà. Fún mi láyọ̀ ẹ̀ ti bọ̀. Confirmation. Ó yá pápá òróró kan. Bàbá wa gbà mí báyìí. Bàbọ̀. Bàbọ̀. Ó yá dúpẹ́ lọ́wọ́ MTN náà. Thank you very much, MTN. Ẹ máa ti rẹ̀ dúpọ̀ sẹ́pẹ̀ bí o. Ẹ̀dọ́ ẹgbẹ́ ẹ̀ lè kọ́ sẹ́pẹ̀ báyìí. Ẹ máa ṣe àbíkọ́yà àpẹ́sì. Ẹ máa mú mi. Ẹ máa mú mi kíákíá. Òróró pátọ̀ kejì. Ticket number ticket yẹn mo jáde 0810. Adéríkẹ̀ Dáramọ́lá. Ṣé o sì ń bí? Adéríkẹ̀ Dáramọ́lá. 5, 4, 3. Òróró ti tán nísìnyí. Ó kú ó ń bọ̀ kẹ́ confirm ẹ̀ ká tó bọ́ sí microwave. Láti microwave á bọ́ sí television. Láti television. Òróró kù. Confirmation. Bọ́dà mi òróró kù. Tó méjì ní bàbá mi kà kọ́ fún wọn sí àwọn. Ó yá bàbọ̀. That's stop. That's it. Ẹ̀yà picture pẹ̀lú àpèsè ẹni mo lọ sẹ́yìn bá sí òbí fàṣọ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ẹ̀yà ẹgbẹ́ gbé àgbélé ikú rẹ̀ ohun o ibo lẹ ẹ sì máa mú tíkẹ́ẹ̀tì ibo lẹ lọ ẹ wọ́n máa mú tíkẹ́ẹ̀tì àpèsè ọkùnrin ẹ̀tẹ́lẹ̀ obìnrin ẹ̀tẹ́lẹ̀ lápá. Ṣé kí obìnrin tó fa ìjọba? Ẹ máa mú tíkẹ́ẹ̀tì fún mi. Àwọn èèyàn dé o, táwọn èèyàn lágbo obìnrin ni. Èmi nìkan mo láìpẹ́ mi wẹ̀ òfin mi lọ́wọ́ púpọ̀ ní ẹ̀yìn díẹ̀. Tó bá dà pé mo yájú mo lójú kòkòrò. Ticket number 0353 Quadri Abimbola. The winner is microwave. Ìsí ìyẹn kò sí bí kò sí erétélé sá ní sùúrù má sáré bọ̀ ọjọ́ erétélé sápọ̀ o. That's the winner of the microwave. Then I have a television. Winner television mi mo ti rọwọ́ ẹ lókè. Winner television. License microwave. Winner television. Oh no. Ẹ jẹ́ kó gbé wá gbé kó dúró sí Dubai. Adébísí, please, I think I need you up here. Go nowhere. Television winner. Wọ́n ti mú tíkẹ́ẹ̀tì o.